wá lẹ́ni tí ó sì ṣe tó dáwọn tí ń tẹ̀lé wa tí ń wò wá pọ̀ àwọn tó sì fẹ́ ti wá pọ̀ kọjá kárọ́ọ̀gì mi kan ká má lè sọ yí pé arọ́ọ̀gì ìgbéraga tèmi ò débẹ̀ hùn bí ìbá lè sọ fẹ́ dà pé mo rọ́ọ̀gì ìsà sọ fọlọ́hùn tó bá mọ̀ kó dùn wájú ọlọ́run kí ló dé tó dùn wájú èèyàn àníyàn tiwa kọ́nù lérí ìta wí àmẹ́yìn níṣẹ́ àgbà nítorí náà nù mo ní ìwé nǹkan mi máa bí jáwá bẹ́ẹ̀ ìjà síbẹ̀. ilé lóko lájò lẹ́yìn òjò gbogbo ní káàbọ̀ sí orí ìtẹ̀wé Mùsùlùmí mo kí n pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́lẹ̀ àfà láti máa wò kàn ní Mùsùlùmí àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Mùsùlùmí TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. ní báyìí ẹ bá mi subscribe sórí Mùsùlùmí TV kí ẹ̀yin máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a lọ fi síbẹ̀ lónìí ìrànwọ́. ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ti sí. Èyí ti round up well. Ẹ dákun ẹ̀yọ́ máa kéwú. Èyí ti fi dáàbò fún gẹ́gẹ́ bí ẹ̀kọ́. Ní tuntun tó a fẹ́ mú wọn táwọn àfáà ti filẹ̀ náà lè á máa tọ́. Ọ̀jọ̀gbọ́n àfáà kan tó sọ ní fi round up ẹ̀ fún yín o. Lẹ́yìn ìmọ̀ sọ ìwọ tínú bá tún bí ọmọ tó kù wọ pẹ̀lú Ọlọ́run. Mo ti dáwọ́ pẹ̀lú Ọlọ́run dàpọ̀. Torí ọ̀rọ̀ ọ̀kan náà àwọn ọ̀jọ̀gbọ́n mo rí ọ̀rọ̀ Sheikh Imran Eleha ó ní kí èèyàn sọ̀rọ̀ lógójì ogún ọdún sísìn kí wá ní mistake ò ní sínú ẹ̀ ọ̀lẹ̀ àkọ́pọ́ sí múnà ìwọ̀ tó táàmà fi dá fọ́dọ̀ ọlẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀sìn kò possible kódà tún sọ o lè torí kẹsẹ̀ tì mí dédé bí wà síse máa ń jọ́nà láti ní fanásù wà máa sú nínú Kùránì lọ́fanásù nígbà tí Bùnà Báàsì ayàtà kàpẹ́wà ìjà wídí anẹ́mà àgbà tó ń fẹ́ sọ̀rọ̀ ohun tí wọ́n bí lè fi sí tó bá wà fẹ́ lóṣẹ́rẹ̀ tó ní òsí ó ní tí ọjọ́ sí ayàwó lọ́ka ìgbà tí Bùnà Báàsì ká ayàwó tán ó ní torí nígbà táyà yìí sọ̀kalẹ̀ omi ọ̀sọ̀kalẹ̀ násù omi ọ̀pá rẹ̀ kò sí mi tọpa ayàwó rẹ̀ tí ànábì fi kú Ọlọ́run ò ti mú mi wá lẹ́yìn rẹ̀ gbò ti lọ kò sí násù fáyà wọn tó mi sẹ́kì ò lè sí fọ́lọ́run àyíká kí ní bí násù wà màsù kí ní fún àwọn àfáà níbẹ̀rẹ̀ ayé wọn tí a bá kọ tíra bẹ́ẹ̀ni wọ́n bá gùn ó tuntun kọ wọ́n tó kú ẹnì kò ní sọ́fẹ́ tó fi rí pé mistake àwọn ibi ilé yìí ẹ bá mi yọkù ẹ bá mi fìyí sí omi ó ti kú gan àwọn ọmọ rẹ̀ wọ́n máa tún ṣe níbi èyí tí wọ́n wí bí ìgbà ọ̀gbọ̀ báyìí mọ́ wọ́n gbọ́dọ̀ bọ́ pé àfáà wa ló ṣe léléyìí wọ́n gbọ́dọ̀ pé bàbá wa ló ṣe léyìí àwọn ọmọ ọlọ́wọ́ gbòyìn láti rí ọmọ kí ọlọ́wọ́ gbòyìn láti rí kí ọlọ́run èmú akó ń bẹ́ kò sì ní mú akó ń bẹ́ kò sì ní ṣe wá lẹ́ni tí ó sì ṣe tó dáwọn tí ń tẹ̀lé wa tí ń wò wá pọ̀ àwọn tó sì fẹ́ ti wá pọ̀ kọjá kárọ́ọ̀gì mi kan ká má lè sọ yí pé arọ́ọ̀gì ìgbéraga tèmi ò débẹ̀ hùn bí ìbá lè sọ fẹ́ dà pé mo rọ́ọ̀gì ìsà sọ fọlọ́hùn tó bá mọ̀ kó dùn wájú ọlọ́run kí ló dé tó dùn wájú èèyàn àníyàn tiwa kọ́nù lérí ìta wí àmẹ́yìn níṣẹ́ àgbà nítorí náà nù mo ní ìwé nǹkan mi máa bí jáwá bẹ́ẹ̀ ìjà síbẹ̀. Màlá sábì ayé tí àwọn ti àdá tí mi lè ṣe ìdáàbò fún iná tó dé àmúmá. Ikú líle pọ́ọ̀lì. Ẹ̀yin ọmọ kéwìlẹ̀ nìyí ẹ̀yin ni mo mọ́rọ̀ yìí wá fún o. Ẹ má di búlọ́gà o. Ẹ má di búlọ́gà o. Ó ní ikú líle kọ́ọ̀lì. Àti wíbà tún wà láàkí. Kò sọ̀rọ̀ tí ò dé sí. Igbó ọ̀rọ̀ kan bẹ láyé kò dé sí. Bí ọ̀tí ẹ̀ ní lé sí lọ́dọ̀ Mùsùlùmí kọ́. Ikú líle kọ́ọ̀lì. Àti wíbà tún wà láàkí. Dalilu laki ayana suntu dalilu laki ayana suntu likulli adibatu walaki dalilu laki ayana suntu yasabasalilu wa yadali إذا سبق
الدليل ربي أساني فخير مني إجابتي سكوت خير مني إجابتي سكوت إذا سب الدليل ربي أساني لكل قول fún gbogbo ọ̀rọ̀ pátápátá gbogbo ọ̀rọ̀ ajìyíbàtún kò sí èdè òde sí àmọ́ wọ́n ní wà ẹni làákà ìtó pé dẹ̀lílù rẹ̀ lérí tọ́rọ̀ bá ṣẹlẹ̀ pé kí ló yẹ kó ṣẹlẹ̀ ń bí kí ló yẹ kí n ṣe ń bí. gbogbo ẹni tí ń bá rí tí ń fèsì ọ̀rọ̀ ìrì rè pé ni ẹni rí ẹ̀ bá pé yóò sùn torí kò ní jẹ́ kápẹ́ tó ń sọ wọ́n tún mú mọ́ ọmọ lẹ́nu padà mọ́ ṣé ọtí ọ̀rọ̀ délẹ̀ ọ̀hún yára pé ẹ wọ àwọn àáfàá wa dáadáa nínú wọn ṣé làbíbu wa pẹ̀lú tara làbá sọ̀rọ̀ ńgbà tọrọ ìṣẹ̀lẹ̀ ẹ pa ni o ẹ gbọ́dọ̀ pa ẹ gbọ́dọ̀ ṣe gbá ńgbà wo yìí máa fà lọ́wọ́ wọn ní kí ló dé tẹnu wo tètè pa kọ́ má bàa kà yín ni. ìkúni mọ́lì adìrìbàtò wà láti kẹ́lí lólè àgbèrè àyà náà sòwòtò. àyà náà sòwòtò. ó ní torí pé ìzá sábà sẹ́lí lúrọ̀fì àṣà àlè. ẹni bá ní aṣọ gidi lé yọmọ ìyá aṣọ gidi o kò ní sáré fàya kò ní fàya o ẹni bá dé èèyàn yọmọ èèyàn ẹni bá ṣe wàhálà kó tó rí gíga yọmọ gíga pé gíga ṣe téèyàn destroy ó dà mọ́jọ́ tó bá tí wọ́n ọlọ́run kìíní wọ́n á fi ṣàdánwò fún ọ sẹ́lílù ní ìrọ̀fí àṣà ní àwárí sẹ́lílù kan tí sábà rẹ̀ tí wọ́n ń bú wọ́n ń fẹnu fa sọ rẹ̀ ọmọ ẹgbẹ́ àbí rẹ̀ wọ́n ń fẹnu fa àyà ọlá pòwò òdèyàn wọ́n ń fẹnu fa abiyè èèyàn ya ń fẹnu fa àfáàní tó bá rí bẹ́ẹ̀. fàkàírù òbí ìjà bá ti rẹ̀ ṣògbó tó ọ̀la. fàkàírù òbí ìjà bá ti rẹ̀ ṣògbó tó ọ̀la. àwọn bá dé tó da láyé àwọn tó síwájú wa tí wọ́n kọ́ lẹ́nu o kéèsù èmi kí wọ́n kọ́ kéèsù omi ni ó lè tọ́ da tó bá ti dà bẹ́ẹ̀ ẹ̀rì mí ní ìjábá ti èsì tó pọ̀ fọ̀ ń dákẹ́ torí tó fi dákẹ́ ìdí méjì ni bí wọ́n náà bá ní òfèsì wọ́n náà tún kó sínú àṣìṣe tó rẹ́nu ní bí ni ọ́ ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé ó ń Jésù tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fọ̀ fún kú ní èsì tọ́lọ́run tí ó fọ ẹnu tọ́lọ́run ju tiẹ̀ lọ òun tún díẹ̀ sí tọ́lọ́run ọbọ̀ ọ̀fọ̀ òun dìkú ní dídákẹ́ sùkúùtù ìtàwọn àfáà kọ́lẹ̀ nìyàn lérí gbogbo tí bá ṣẹlẹ̀ lọ́rọ̀ láyé torí mo gbọ́dọ̀ yanjú ẹ̀ kí n kí àwọn ẹbí ọmọ pípẹ́ wọn kù rọ́jú mo sì fi kí bàbá ọba ìlú Ìlọrin kí wọ́n kù rọ́jú mo fi kí gọ́fúnà náà ìgbọ́kùrọ̀jú gbogbo àwọn àyíma náà tí wẹ́ bá wa ní ìgbà ìtò àjíbitáyẹ̀ tó gbọ́n náà láfá ìnàlò àzíkà lásìkò tí mínàlì wùlúdì wà láàrin súnnàtàdì mínàlì wùlúdì wà láàrin súnnàtàdì wà láàrin súnnàtàdì mínàlì wùlúdì wà láàrin nù ásíkà tó wọ́n ṣe tásí àyí náà ni ìpẹ́ ẹkù rọ́jú kéé gbọ́wà yí náà ń bẹ lérí sí kàkan nínú ayé à ń bẹ́ẹ̀ náà ní kọjẹ́ kógún nínú àlùwòrán wà láti súnẹ́ẹ̀sìn ní pé bí rẹ̀ bá ṣẹlẹ̀ ká kíyàn pé ẹkù rọ́jú o àwọn tó bá kọ́lọ́hún ó ṣàánú wọn bàbá wa ọba ìlú Ìlọrin bá wa ṣàánú wọn gọ́fúnà wa bá wa ṣàánú ẹ̀ gbogbo àwọn àyímà dérí gbogbo àwọn àfáà ńláńláńlá nínú ìlú tẹ́rẹ̀ yíyí rárá tó wọn ò fi yàtọ̀ àfáà sí o gbogbo àfáà ni wọn púpọ̀
pé kọ́lọ́wọ́ ṣàánú wa kọ́ má tún járí wo eléyìí máa o má járí máa o gbogbo àwọn táwa fi léyìn náà sọpọ̀ tún ti ẹ ṣe sùúrù oṣù tí ń bọ̀ yìí oṣù àwẹ̀ yìí oṣù ìwọ ní o oṣù tí èèyàn fìbẹ̀rù Ọlọ́run sáwọn èèyàn nínú ọkàn ní o oṣù téèyàn ara àwọn èèyàn létí àlìkìámọ̀ ní o oṣù táà ara àwọn èèyàn létí kí wọ́n ṣe dáadáa ní o oṣù táà fìdí ẹ̀sìn múlẹ̀ ni kìí ṣe yíò ńlá ma wá ga kámẹ́rà sí ní ọba fẹ́ jẹ́yàn lọ jẹ́yàn ọba fẹ́ Ọlọ́run ọkẹ́ ìṣọ́lọ́run ọkọ̀jú sí iná ẹjá kò bí ìrégbé ẹnu ló bá ń bí ayọ́ alladhina amanu ìsìnkú wàsọ́bìrú wà láàrẹ́sọ́ wà jẹ́kù láàrẹ́kù tòmúrí gbogbo omi ká ní palẹ̀mọ́ fún dáadáa gbogbo ẹ̀yin tí Ọlọ́run wá fọ̀rọ̀ wa yé tẹ́jú olùfẹ́ Ọlọ́run lára wa gbogbo ẹ̀yin tẹ́jú olùfẹ́ Ọlọ́run lára wa ó dá ìfẹ́ ó tún mẹ́lò mí fi kára sọ̀rọ̀ tó tún fẹ́ sí sọ pé àní tí èwù iṣẹ́ kò sí tẹ́lẹ̀ nípa mìsíkínú ó dàbí ṣẹbọ òun náà látẹ̀lẹ̀ Ọlọ́run níjẹ́ ṣẹbọ dákun ní ṣẹbọ gbogbo eyín bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tọ́rọ bá ti délẹ̀ tẹ́ máa gbìjà tẹ́ máa kọ́mẹ́ǹtì Ọlọ́run ní bókọ ti yín náà jẹ́ Ọlọ́run kò yọ fẹ́ràn yín o Ọlọ́run ó san yín lẹ́san jù yín tèmi lè san yín lọ èmi ò lẹ́san àkàtì sẹ́yìn bẹ̀tì Ọlọ́run ọba yọ dákun Ọlọ́run ọba mi san yín lẹ́san gbogbo ẹ̀yin tí ẹ dìdí ọ̀rọ̀ tọ́rọ bá ṣẹlẹ̀ àfáà wa sọ ẹ̀bù kọ̀rọ̀ nájó ní nígbà tọ́rọ wàhálà Ìjẹ̀bú ṣẹlẹ̀ àfáà náà jáde àkọ́yẹ́ kó rí báyìí gbogbo orú iye yí bẹ́ẹ̀ àtàwọn míì tí mo kọ wọn bẹ́ẹ̀ ọmọ àlùbáríkà náà hún náà dìde gbogbo iye yí bẹ́ẹ̀ tẹ́ dìde tẹ́ ń dìfẹ́ǹdì òótọ́ tẹ́ dó lérí òótọ́ ọlọ́mọ́sà sanbó yín lẹ́san dáadáa ọlọ́run kó dúpẹ́ gbogbo yín pátápátá jẹ́ àjọ láti pẹ́pẹ́pẹ́pẹ́ ó fún wa ní gbogbo ẹ̀mí àláfíà ara albarka ọlá Nábì wa Muhammad ọlá àwọn ẹni ọlọ́run salat al-fati sẹ́rà ṣe yí náà Muhammad al-fati máa wùlé kọ́ra àti ìlú masaraka aliyaka kàtí fi ọlọ́run dúpẹ́ gbogbo inú wa mo dá ọkọ̀ sí òlàbíbù lẹ́ẹ̀kan tí mo ti dúpẹ́ fàfà ọlọ́mọ́sà dúpẹ́ fàfà dúpẹ́ gbogbo iye yí bẹ́ẹ̀ ọba àmọ́mọ́fà ọlọ́mọ́sà bá ń tọ́jú àfà ọlọ́pọ̀ wà pẹ̀lú mọ́mọ́fà ọlọ́mbà tọ́jú àfà ọlọ́mbà tọ́jú àtẹ́nìkọ̀ kan bẹ́ẹ̀ kájọ láti pẹ́ ni gbogbo àwọn náà tọ́lọ́run tí ọ̀rọ̀ yé ọlọ́mọ́sà jọ ọ̀rọ̀ yé wọn ọlọ́run kó fún kálukú bó ṣúrù ọlá nàbí ọlá títóbi ọlá quwwata gbogbo omi ká ní palẹ̀mọ́ fún dáadáa gbogbo ẹ̀yin tí Ọlọ́run wá fọ̀rọ̀ wa yé tẹ́jú olùfẹ́ Ọlọ́run lára wa gbogbo ẹ̀yin tẹ́jú olùfẹ́ Ọlọ́run lára wa ó dá ìfẹ́ ó tún mẹ́lò mí fi kára sọ̀rọ̀ tó tún fẹ́ sí sọ pé àní tí èwù iṣẹ́ kò sí tẹ́lẹ̀ nípa mìsíkínú ó dàbí ṣẹbọ òun náà látẹ̀lẹ̀ Ọlọ́run níjẹ́ ṣẹbọ dákun ní ṣẹbọ gbogbo eyín bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tọ́rọ bá ti délẹ̀ tẹ́ máa gbìjà tẹ́ máa kọ́mẹ́ǹtì Ọlọ́run ní bókọ ti yín náà jẹ́ Ọlọ́run kò yọ fẹ́ràn yín o Ọlọ́run ó san yín lẹ́san jù yín tèmi lè san yín lọ èmi ò lẹ́san àkàtì sẹ́yìn bẹ̀tì Ọlọ́run ọba yọ dákun Ọlọ́run ọba mi san yín lẹ́san gbogbo ẹ̀yin tí ẹ dìdí ọ̀rọ̀ tọ́rọ bá ṣẹlẹ̀ àfáà wa sọ ẹ̀bù kọ̀rọ̀ nájó ní nígbà tọ́rọ wàhálà Ìjẹ̀bú ṣẹlẹ̀ àfáà náà jáde àkọ́yẹ́ kó rí báyìí gbogbo orú iye yí bẹ́ẹ̀ àtàwọn míì tí mo kọ wọn bẹ́ẹ̀ ọmọ àlùbáríkà náà hún náà dìde gbogbo iye yí bẹ́ẹ̀ tẹ́ dìde tẹ́ ń dìfẹ́ǹdì òótọ́ tẹ́ dó lérí òótọ́ ọlọ́mọ́sà sanbó yín lẹ́san dáadáa ọlọ́run kó dúpẹ́ gbogbo yín pátápátá jẹ́ àjọ láti pẹ́pẹ́pẹ́pẹ́ ó fún wa ní gbogbo ẹ̀mí àláfíà ara albarka ọlá Nábì wa Muhammad ọlá àwọn ẹni ọlọ́run salat al-fati sẹ́rà ṣe yí náà Muhammad al-fati máa wùlé kọ́ra àti ìlú masaraka aliyaka kàtí fi
ọlọ́run dúpẹ́ o gbogbo inú wa mo dá ọkọ̀ sí òlàbíbù lẹ́ẹ̀kan tí mo ti dúpẹ́ fàfà ọlọ́mọ́sà dúpẹ́ fàfà o dúpẹ́ gbogbo iye yí bẹ́ẹ̀ o bàbá àmọ́mọ́fà ọlọ́mọ́sà bá ń tọ́jú àwọn ọlọ́run kó wà pẹ̀lú mọ́mọ́fà ọlọ́run bá tọ́jú àwọn ọlọ́run bá tọ́jú àtẹ́nìkọ̀ kan bẹ́ẹ̀ kájọ láti pẹ́ ni ó gba àwọn náà tọ́lọ́run tí ọ̀rọ̀ yé ọlọ́mọ́sà jọ ọ̀rọ̀ yé wọn ọlọ́run kó bó ń kálukú bó ń sùúrù ọlá nàbí ọlá títóbi ọlá wàlá kú wọ́tá